Ẹ̀kálẹ́ o gbogbo ọmọ káàárọ̀ òjíire ibikíbi tẹ́ ti ń wò mí ẹ̀kálẹ́ àkúṣe òní o. Báwo ni ojú ọjọ́ ṣe rí? Updates on Ekiti rally. Ẹ bá wa share quick one, ẹ bá wa share. Ọmọ Èkìtì dìde, ẹ bọ́ sípò ẹ̀tọ́ yín. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ bá wa share please, help us share. Ẹ bá wa pín káàkiri, ẹ bá wa share. Ẹ má ní mo tún ti dé o, mo tún ti gbé dé o. Ẹ bá wa share káàkiri bó ṣe ń lọ Èkìtì State Rally. Òun la fẹ́ fi tó wa létí, àní pẹ́ rárá. Ẹ bá wa share káàkiri. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ẹ kú iṣẹ́. ẹ̀yin ọmọ Èkìtì dà, ibo lẹ́wà? Ẹ̀yin ọmọ Èkìtì, bẹ́ẹ̀ ni tójú tara ni alákànfin ṣọ́rí. Bàbá mi, bẹ́ẹ̀ ni a ní láti máa fún yín ní update ni àwọn ìròyìn tá à ń gbọ́, ìròyìn wàjówàjó, àwọn ìròyìn míì ń dẹ́rù bà àwọn èèyàn wa káàkiri. Bàbá mi ẹnjìnìà Gbádébọ̀, ẹ ṣeun, ẹ káàbọ̀, ẹ bá wa share o. Ẹni mo tún ti dé. Kò sí, a ní ìdúró ò sí, ìbẹ̀rù ò sí fún ẹni tó gbódó mi. Gbogbo ọmọ Yorùbá ti mi odó, a ti mi odó òmìnira. Ó dìgbà tá a bá bí òmìnira yẹn ká tó sinmi. Ìgbà tá a bá tó bí ọmọ òmìnira la máa tó sinmi. A dẹ̀ mọ̀ wípé ẹni tó dá wa wà lẹ́yìn wa. Èkìtì kété, kí la ti máa ṣe yí sí o? Èkìtì kété, Èkìtì lámì lọ bẹ́ẹ̀ o. Èkìtì lámì gbà lọ lọ́la o. Èkìtì, ó dùn mí pé mi ìgbédè Èkìtì. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Èkìtì dà, ẹ̀yin dà. Ẹ bá wa share ní kíákíá. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, forílẹ̀-èdè wa. Kágbéga fàyè rí. Iṣẹ́ ń gbéga, èmi ń gbéga náà ni ọ̀nà tá máa fi gbéga gbogbo wa sàn báyìí. Bàbá mi Ọládìméjì, admin mi àtàtà ni ọmọlúàbí, ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo wa pátá mo kí. Eléwí odò Abdul, gbogbo wa pátá ni mo kí. Ẹ bá wa share. À ń gbọ́ ìròyìn láìpẹ́, àwọn èèyàn wá sọ wípé wọ́n ní wọ́n ti lu àwọn armies, àwọn sójà, àwọn ìjọba sójà, wọ́n ti lu àwọn armies gbogbo ojú ọ̀nà tó lọ sí Èkìtì State. Àwọn èèyàn wá sì ń bẹ̀rù, wọ́n ní kí la ti máa ṣe tẹlẹ́kìtì sí báyìí o, wípé gbogbo àwọn sójà ló máa ti gba ojú ọ̀nà kan. La ṣe wá ní pé ká pariwo nígbà tá wá ṣe ìwádìí. Ẹ mọ̀ wípé àwa máa wádìí òtítọ́ ọ̀rọ̀, a dẹ̀ máa mọ bó ṣe ń lọ. Òun náà la ṣe ní pé ká wá fi tó wa létí wípé kò sẹ́rù, ẹ má bẹ̀rù níbi tí ẹ̀rù ò sí. ẹ̀yin ọmọ Èkìtì, ẹ̀yin ọmọ Yorùbá, kì í ṣe Èkìtì kankan lélẹ̀, gbogbo ìran Yorùbá lélẹ̀ kan o. Ẹ ṣe bàbá mi ọba Adéníyì Collins, gbogbo Samson Báyọ̀, ẹ ṣeun. Ganiyu Shakira Ayọ̀ Adé, àbúrò mi àtàtà, ó ṣe bá wa share káàkiri. Ẹ bá wa share bó ṣe ń lọ náà ni wọ́n ti kó àwọn sójà síta pé gbogbo ọ̀nà tó wọ Èkìtì òun ni àwọn sójà ti wà. Ariwo ń bá àwọn èèyàn pé báwo làwọn ṣe fẹ́ wọ ìlú Èkìtì báyìí o, nígbà tí òun ṣe pógun láyé, ṣógun la lọ ń jà ní. Ẹ gbọ́, ẹ̀yin ìjọba Nàìjíríà, ẹ̀yin sójà tó ń kó ní ṣe na fight na war, no be war we dey now. Àbí person no fit dance around, person no fit shout around say I dey celebrate my nation. Àwọn náà mọ bó ṣe ń lọ, àwọn mọ̀ pé àkóbọn, àkádá, àkó ọkọ̀, àṣe jàgídíjàgan, àfọ́lé onílé, àwọn ń ṣe Boko Haram, kì í ṣe àwọn herdsmen, kì í ṣe kí náà tún pè wọ́n yẹn náà terrorist, à ń ṣe terrorist. Báwọn sójà bá wá ní nǹkan kan tán fẹ́ ṣe, èmi rò pé inú igbó ló yẹ kán bá wa gbà lọ. Wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ láti inú Sambisa forest. Ìjọba Nàìjíríà àbí military, una no go, if una wan start to dey stop violence, una make una carry yourself, una go Sambisa forest. Na there me I think say we need you very well.
all you military àbí soldiers inú Sambisa ni wọ́n ti ní ìdí yín bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ níbẹ̀ yẹn ẹ gba Kaduna lọ ẹ gba Katsina lọ make una go Katsina make una go Kaduna make una go Maiduguri Borno State that's where dem dey torture our people where dem dey wire our people with suffering dem dey kill dem na there make any reasonable soldier any reasonable police any reasonable fighter na there make una go if you know say you dey reasonable responsible you correct for head na so you dey talk am person wey correct for head well and I know say if you na be real military real soldiers your head correct you go know say na Minna ẹ máa bá mi dárúkọ Minna Kano State Katsina Maiduguri Borno na there make you as omoko as ogbonge soldier ogbonge military na there make una carry na go no be say people wey dey peaceful mo sọ torí kan lè gbọ́ ni o ẹ má bínú ẹ̀yin ọmọ Yorùbá tata you know say Yoruba people we dey peaceful we no dey fight una no dey see all the rallies wey we dey do say na dance we dey dance na peaceful rally we no dey destroy anything we no dey fight anybody so if una head correct well just if una head and we know say your head correct except you be Boko Haram except you be terrorist except you be one of those headmen where they slaughter people if una wear Nigeria army uniform and you talk say you na be soldier where they keep people where they keep protect life of people you know say this rally na no concern you the thing wey go concern you be say how una go protect life how una go secure life how una go make sure say everything dey go smoothly peacefully because I know say your head correct so make una no scare our people make una no get the cause wahala for our people but we don hear say no wahala nothing dey happen because we know say you too you be law abiding people so if una dey do the thing well na Kano na Katsina na Maiduguri na Borno State na Katsina State na Nasarawa State na Jos Plateau State na there we need una there well Sambisa Forest na there make you go make una leave my people alone ẹ̀yin ọmọ Yorùbá àti find out àti ti rí dájúdájú pé Èkìtì rally ó ń ṣẹlẹ̀ ní ọ̀la bẹ́ẹ̀ ni Niger property ẹ káàbọ̀ Èkìtì ó ń ṣẹlẹ̀ lọ́la wọ́n ní kẹ́ má fòyà má gbé bàbá wa kan wọlé ńsìn tó jẹ́ pé ara àwọn tí wọ́n jọ ń coordinate pẹ̀lú bàbá Èkìtì àti pé ago bàbá Èkìtì ṣùgbọ́n ààrẹ bóyá wà nù pàdé ara àwọn tí wọ́n jọ ń coordinate ni wọ́n dẹ̀ ti ṣe findings a ní kàn ti pé gbogbo àwọn joint gbogbo àwọn checking point wọ́n ní ṣé àwọn sójà ṣé wọ́n ti dà wọ́n síta lóòótọ́ o wọ́n propaganda ni ẹ má jẹ́ kàn fi kàn pa wá kíkú tó dé kò tí ẹsẹ̀ ní tó máa dúnmọ̀ wúrúmọ̀ wá so gbogbo àwọn èèyàn tán ti ń pariwo pé wọ́n ti da military síta irọ́ la bá ń bẹ̀ irọ́ ló bá dé wọ́n ní wọ́n ti béèrè gbogbo àwọn mọ́tò tó ń rìnrìn àjò pé ṣé lóòótọ́ ni gbogbo àwọn sójà ti kúnjú ọ̀nà pé irọ́ ni ẹ jẹ́ ń gbé bàbá ìwọlé kàn lè bá wa sọ̀rọ̀ ẹ ṣeun àní gbà wá ní àkókò tó pọ̀ hello bàbá mi ẹ wà ní life báyìí ẹ má mute kọ́ yín ká lè gbọ́ yín dáadáa hello bàbá wa lẹ́kìtì ẹ ti mute ṣé ń gbọ́ mi báyìí ẹ ti ń tẹ mute ẹ bá wa gbóhùn sókè hello ṣé ẹ gbọ́ bẹ́yẹn à ń gbọ́ ẹ wà life bá àwọn èèyàn fẹ́ gbóhùn yín ara àwọn bàbá wa tó ń coordinate ní Èkìtì state fún rally ọ̀la lélẹ́yìí bàbá mi a gbọ́ wípé àwọn sójà wọ́n ní wọ́n ti Nigerian government wọ́n ti ro àwọn sójà sí gbogbo ojú ọ̀nà a wá ní ẹ̀yin tẹ́ wà lẹ́kìtì tó jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń bá gbogbo rally lọ ṣé tòótọ́ ni torí àwọn èèyàn láìkí propaganda bàbá wa kan màmá wa kan tẹ̀ tí ń sọ pé rúmọ̀ ni kí lẹ̀ ti rí sí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bíi pé rally wa ti súnmọ́ ló jẹ́ káwọn èèyàn ní fókọ̀sì lórí àwọn àmì tó wà nípò bá mi ìgbà tí wọ́n da ẹ jù wálẹ̀ bá mi ju bàbá yẹn lẹ̀ ẹ̀ rí location 9 location hello
Ṣé gbọ́ mi? À ń gbọ́ yín báyìí. Hello ma. À ń gbọ́ yín. Hello. À ń gbọ́ yín, à ń gbọ́ yín. Hello ma. À ń gbọ́ yín. Hello ma. À ń gbọ́ yín bàbá mi, à ń gbọ́ yín. Hello ma. Ẹ jẹ́ ń tún wọn pè. Òun lẹ ti ń gbọ́ yẹn. Wọ́n ní wọ́n ti mọ̀ pé rálì yẹn ti kù ọ̀la. Wọ́n wá fẹ́ scare àwọn èèyàn. Wọ́n máa fẹ́ dẹ́rù ba àwọn èèyàn pé káwọn èèyàn má bàa pọ̀. Ẹ mọ̀ pé ṣẹ̀rù bà wọ́n ní last títí Ondo yẹn. Hello bàbá mi, à ń gbọ́ yín. Ṣé ẹ gbọ́ mi bẹ́ẹ̀ yẹn? À ń gbọ́ yín. Ṣẹ́ni nígbà àwọn èèyàn àwa Yorùbá in fact bíi pé rálì wa tó ti súnmọ́ ló jẹ́ káwọn èèyàn fọkọ bá mi ṣe máa ń wà ládó normal lámi ṣe wà ládó bá mi ṣe máa ń pàrédì nígbà tí ò ti sí rálì bẹ́ẹ̀ lámi ṣe wà ládó bẹ́ẹ̀ ṣe ń pàrédì náà nìyẹn bíi pé rálì wa tó ti súnmọ́ ló jẹ́ káwọn èèyàn fókọ̀sì lórí àwọn àmì yẹn pé àmì wọlé àmì jáde ṣe é gbáyé báyìí. mo ṣe pé ọ̀rẹ́ mi kan tó ṣe dírẹ́wà ń sìn tí bá ti parí pẹ̀lú yín sí máa sẹ́ndì fọ́ọ̀sì tí mo record ó ṣẹ̀ṣẹ̀ ń wọlé sádó ìdò mo lọ fún ní material tó máa lò lọ́la ó sọ fún mi pé kò sí kan tó jẹ́ bẹ́ẹ̀ nọ́mà bí àwọn ṣẹ́kí pọ́n ṣe wà náà ló ṣe wà kò sáàmì kankan tó ń kó sí ẹjọ́ wọn kó àmì kankan sí ọ̀nà tó wọ adó nọ́mà bó ṣe máa ń wà ń bẹ̀ náà ṣe wà wọn kó àmì sí ìgboro torí rálì nọ́mà àmì wà ládó nọ́mà bó ṣe wà náà nìyẹn so mí pé àwọn èèyàn rálì yẹn ti súnmọ́ ló jẹ́ káwọn èèyàn máa wò pé bóyá àwọn àmì eléyìí wọn wá torí rálì kò sí nǹkan tó jọ o. Ẹ ṣeun bàbá mi. Ẹ bá mi send voice kìíní tí yẹn bóyá mo lè sáré play kí n tó kúrò lórí ìlà ẹ bá mi send voice yẹn. Ṣé ẹ ti gbọ́ lẹ́nu àwọn tó ń bá wa ṣiṣẹ́ ní Èkìtì state òun la ṣe ń pariwo fún yín ẹ ràn wá lọ́wọ́ ní Odùduwà TV rédíò ẹ máa gbọ́ news update ẹ mọ̀ pé àwọn máa update yín a máa gbé wá ní lọ́sàn-án lóru kí lẹ wí sà. mi tí ìlú 30 minutes mo ṣe ń wọlé báyìí tó kò sí nǹkan tó jọ òyìnbó ní gbogbo wọn pa kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nọ́mà àmì wà ládó nọ́mà bó ṣe wà náà tẹ́lẹ̀ náà nìyẹn. Ẹ ṣeun bàbá mi màá retí kinní yẹn ara àwọn coordinator wa ní táwọn àti àwọn bàbá Èkìtì jọ ń ṣiṣẹ́ kiri nìyẹn ẹ ṣe ó ti ṣe é ṣe fún wa mò ń retí voice kinní yẹn ẹ ṣeun. ok sir. àní bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni bá a ṣe bẹ̀rù làbọ̀ mọ́ kí ni sójà fẹ́ pa wá fún kí náà fẹ́ wá ṣe ti gbọ́n tí bàbá yẹn sọ àwa máa mú update wá torí a ní àwọn èèyàn tó ń bá wa ṣiṣẹ́ káàkiri gbogbo state yẹn tá máa confam ó yá ẹ lọ wo nǹkan báyìí báwo ló ṣe jẹ́ kí ni information yìí ní tá a gbọ́ lélẹ̀ ṣé òótọ́ ni ká tó bẹ́ síta ṣé ká lọ fọkàn bẹ́ẹ̀ ni a máa fún yín ní update ó ní mo tún ẹ rí pé mo ti jáde lénìí mo ti wá ṣe red flag ìjọba Nàìjíríà wọ́n fẹ́ yí orúkọ padà mo ti jíṣẹ́ lénìí a tún ní ká mú update wa náà ní Odùduwà TV rédíò bí káàkiri àgbáyé la máa fa fún àwọn news ní orí rọ́lì ọ̀la òun lẹ ti gbọ́ yẹn wípé kò sí bẹ̀rù kò sí fòyà gbogbo ẹ̀yin tẹ́ ti pinnu pé ẹ fẹ́ lọ sí rálì ẹ má fòyà ẹ má wọ́n ní bí gbogbo ẹ̀ ṣe máa ń rí nìyẹn pé àwọn checking point yẹn pé nígbà tí ò tí ì sí rálì gan pé báwọn àwọn sójà sí wọ́n wà ní checking point pé bẹ́kìtì ṣe rí nìyẹn pé ṣùgbọ́n torí rálì tó ń bọ̀ láwọn èèyàn fi wá ń yí mọ́ lọ́rùn pé àwọn kinní kan o wọ́n ti dé o àwọn sójà ní o torí rálì náà ṣe kóra wọn síbẹ̀ wọ́n kò ń ṣe torí rálì I trust my army army wey be say dem be real army dem no go think like crazy person dem no crazy now tán bá tiẹ̀ fẹ́ ṣiṣẹ́ a ti sọ pé ibi tí wọ́n ti nílò wọn inú lọ́dọ̀ wọn lọ́hùn lọ́dọ̀ àwọn màálù lọ́hùn ibẹ̀ náà ti nílò wọn kí wọ́n gbàbẹ̀ lọ kán lọ ṣe bẹ́ẹ̀ nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sí rálì Èkìtì ẹ jẹ́ ká tú jáde ẹ jẹ́ ká pọ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká sọ fún gbogbo àwọn tó yí wa káàkiri àwọn tá a bá lè sponsor náà tá a lè ràn lọ́wọ́ ẹ já gbọ́. mo ti send message sí Lady B mo láyọ̀ láti. mo ń bọ̀ o mo fẹ́ play. ìgbà tó ń bọ̀ láti pẹ́lẹ́ kan ṣé wọ́n kó ṣé àwọn àmì tó ń kó sí ọ̀nà pọ̀. mo ní kò dáhùn ọkọ̀ lójú ọ̀nà sí ẹ̀rọ pariwo gbẹ́kú wọn sí ní. ṣé ẹ tún ti kọ́. mo ní kọ́jú bọ́sẹ̀ báyìí mo fẹ́ ṣẹ̀jẹ̀ sí ọ̀gá mo fẹ́ ṣẹ̀jẹ̀ sí àwọn ọ̀gá wa. kò sí àrùn kan rẹ̀ tó fi láti wá àwọn ọ̀gá yìí.
àbí o. èèyàn tí mo pè yìí ó ṣe ń wọlé ṣáájú ni láti travel ní kò sáàmì kankan kò ráàmì kankan lọ́dọ̀. ṣé tún ti gbọ́ voice note conversation driver tó máa ń rin ojú ọ̀nà yẹn wọ Èkìtì láti Adó òun ni wọ́n tún ti òun ni mo play fún wa yẹn wọ́n ní kò sí àmì kankan lọ́nà ẹ má jẹ́ kán fi ìbẹ̀rù pa wá ẹ má jẹ́ kán fi propaganda pa wá bàbá mi Ṣẹ́gun Akíndú tirẹ̀ wọ́n ní even let them come out and face us no shaking àwọn ọmọ Yorùbá àtàtà nìyẹn no shaking no panic Yorùbá nation is unstoppable àwọn gan ti mọ̀ pé ìjẹ̀bi làwọn ń jà ìjẹ̀bi ni wọ́n ń jà adádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwantiwa tàkísà ní tàtàn ilé ti tó lọ ilé ti yá ilé yá o ọmọ Oòduà ilé yá bí a kò bá mọ bí àrùn lè àwa ti mọ bí tàrùn rè a ti padà wálé a ti jáwọ́ lápọ̀n tí ó yọ àwa ti gbomi lákaná ilé yá o ọmọ Oòduà ilé Èkìtì rally is happening tomorrow ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ẹgbẹ́jẹgbẹ́ ẹ má bẹ̀rù ẹ má fòyà wọn dá ẹnìkan kan dúró àwọn ìjọba náà wọn ya wèrè our government no craze wọn mọ̀ pé àpariwo àkàdà àkọbẹ so nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ti ń wò pé wọn náà ti pín sójà káàkiri o wọn ti já àwọn military kiri o gbogbo ojú ọ̀nà wọn ni kò sí nǹkan kan ní ojú ọ̀nà mo tún wá fẹ́ fi àsìkò yìí rọ gbogbo àwọn èèyàn wa ẹ lọ gbáradì bá a ṣe ń sọ pé rálì là ń ṣe rálì à ń polongo kiri ẹ lọ gbáradì ẹ lọ dira gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ wà lábẹ́nú.com gbogbo ẹ̀yin bàbá wa tọ́lọ́run jogún agbára ìmọ̀ fún tó jogún gbogbo nǹkan àbáláyé fún ẹ lọ gbáradì gbogbo ojú ọ̀nà wa tó wojú ọ̀nà wa àwọn ààrẹ tó bá ṣe nǹkan burúkú tó bá fẹ́ wọbì kan ó láwọn tán máa ń ṣe àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ ẹbí ó láwọn nǹkan tán máa ń ṣe ẹ lọ gbáradì ẹ̀yin bàbá ẹ má dúró lásán ẹ má dúró wòran ẹ má sọ wípé ó dìgbà tó bá ṣẹlẹ̀ tán ẹ má jò ṣẹlẹ̀ tán bàbá mi yẹn náà comment sàn ní Joyous ẹ ṣeun gan àwọn ni a confam lọ́wọ́ wọn no going back ni no going back àwọn ọmọlúàbí àtàtà no going back ẹ lọ gbáradì gbogbo yín ẹ lọ gbáradì bí ẹ ṣe ń lọ rálì ẹ má lọ lásán ẹ̀yin náà ẹ wò wọ́n ní díẹ̀ ọmọkùnrin ò tó if dem come dem go collect bẹ́ẹ̀ ni bàbá mi ṣọgbà wọn ní dem come dem go collect o ẹ̀rí tòǹdó kí ni wọ́n bí yàláyà wọn dání ẹ̀yin obìnrin Oòduà àgbáyé ńkọ́ obìnrin Oòduà àgbáyé àwọn gan digbí náà ṣé ẹ mọ̀ pé àwọn ìyá yìí wọn tiẹ̀ tí ì dán kankan wò àwọn ìyá obìnrin Oòduà àgbáyé wọn tí ì dán nothing wọn tí ì dánwò ẹ sì máa rí wọn à ń bọ̀ àti ìdè ni à ń bọ̀ adẹ̀ ti dé o ṣùgbọ́n àtúntì ìdè obìnrin Oòduà wọn á mọ̀ wípé kékeré kọ́ ni iyọ̀ ọ̀dùn àtàtò ní ọ̀rọ̀ Yorùbá nation bẹ́ẹ̀ ni à ń jagun bí ẹrú bẹ́ẹ̀ ni ogun òde ní kò ràn wá ogun ò ní ràn wá kó torí pé kí ni ọmọ aládé ni wàá jagun ṣẹ́gun ni ọmọ àlùbọ̀ tẹ̀jà ọmọ abilékpo ogun àwọn náà fi kì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ̀dànùdàdẹ sọ fáwọn èèyàn wa pé Èkìtì mega rally ó ń ṣẹlẹ̀ bàjẹ́ ó ń láta ó ń gbádùn bẹ́ẹ̀ ni no going back o ẹ máa ṣe ẹ máa sọ fáwọn èèyàn wa wípé a ti confam àwọn sójà wọn ní bí sójà ṣe máa ń wà ní checking point wọn tẹ̀ wá sọ pé wọn sí lójú ọ̀nà báyìí wọn dẹ̀ ní bọ́n bá pé dé wọn ò ní pé lọ bó bá dọ́là ni wọ́n fẹ́ dán tiẹ̀ tá a wá ṣe gbogbo ẹ̀ náà tó wá jẹ́ pé wọ́n wá jí dé lọ́la tán wá lọ pínra wọn sójú ọ̀nà ẹ̀ wò ó àwọn gá mọ̀ wọ́n á báyà láyà wọn pàdé lójú ọ̀nà bẹ́ẹ̀ ni kò tiẹ̀ kò séwu fún wa Èkìtì mega rally ó ń ṣẹlẹ̀ ẹ má dẹ̀ ti gbàgbé pé ní next week náà ó máa yapa káàkiri gbogbo country ni àwọn ìtàló wọ́n ti gbáradì tán àwọn ta Amẹ́ríkà ọjọ́ mẹ́ta papọ̀ ẹ̀yin UK nǹkan ó yẹ kẹ́ ẹ lọ takú ti ìyá England yẹn ni gbogbo ẹ̀yin tẹ́ wà UK kẹ́ ẹ má aṣọ òbóra dání kẹ́ ẹ lọ sùn síbẹ̀ ṣùgbọ́n mo jẹ́rìí yín tákọ́tákọ́ ní kẹ́ ẹ lọ tọkùnrin ní kẹ́ ẹ lọ gbogbo ohun tó bá gbà oníkẹjà akọ a ní pátápátá là ń fọ́jú kùnàkùnà là ń dẹ́tẹ̀ lélẹ̀ yìí a máa gbára wa ààrẹ tí ẹnikẹ́ni ṣùgbọ́n a fẹ́ fi hàn wọ́n wípé eléyìí tí wọ́n ń fi ọgbọ́n mú wa lẹ́rú tán fi mú wa sìn ó ti tó gẹ́
a fẹ́ dá dúró àwọn náà dá dúró EU wọ́n gbara wọn kúrò lábẹ́ kí náà pè ní àwa náà fẹ́ gbara wa kúrò kò sí tó ń jẹ́ Nàìjíríà mọ́ Nàìjíríà ti tán ẹ jẹ́ káwọn Arewa Republic Savannah Republic àwọn Middle Belt nìyẹn Biafra Republic àwọn nìyẹn àwa Yorùbá àtàtà tiwa náà nìyẹn oníkálukú ló dá èdè ẹ̀ mọ̀ kò séwu ń bẹ gbogbo ẹ̀yin ìyá lọ́jà ẹ̀yin ìyá músíká ìyá sùbẹ́rù bàbá ẹlẹ́rọ gbogbo ẹ̀yin accountant ẹ̀yin doctor ẹ̀yin ọ̀mọ̀wé torí ẹ̀yin ti gan ló burú jù ẹ̀yin tẹ́ kàwé yẹn ló burú jù ẹ máa ronú ni ẹ máa yí gbogbo ẹ̀ ni báwo ló ṣe máa jẹ́ ẹ máa fò òyìnbó yìí náà ni òyìnbó tẹ́ fi bà nǹkan jẹ́ ẹ jẹ́ ronú yín torí táì ẹlòmíì kò nílé táì yẹn náà kọ́kọ́ máa fi fẹ̀ ẹ́ ní Fúlàní kọ́kọ́ máa fi fẹ̀ ẹ́ ná nínú ọ́fíìsì gbogbo ẹ̀yin tẹ́ kọ́lé ńláńláńlá sí gbogbo lẹ́kí àjà ẹ́stéètì màgódò àwọn màgódò mo tún gbọ́ ìròyìn àwọn àbókí ló ń sọ yín ní màgódò yẹn mo ti lọ bẹ̀rí phase 1 phase 2 àwọn àbókí lẹ fi ṣe gate man káàkiri àbókí lá máa ṣe madam no dey for house na where you dey go gbogbo yín ẹ wò ojúlọlá kan yín fi sọrí ikú lẹ gbà mọ́ra tẹ́ ẹ̀ tí mọ̀ ikú kí gbogbo yín dìde báyìí gbogbo ẹ̀yin tẹ́ ní gate man àbókí kẹ́ ẹ sáà kí wọ́n dànù ìwọ tó ń fi ọmọ ẹ tó ń gbé Hasan you don go pick my pikin a tún máa sọ tayọ̀tayọ̀ Hasan you don go pick my pikin for school and madam na there me go na Hasan ló kọ́kọ́ máa dú ọmọ ẹ Hasan ló kọ́kọ́ máa gbé ọmọ ẹ lọ fún kidnapper kí gbogbo yín dìde báyìí gbogbo ẹni Fúlàní tẹ́ bá ń bá dé báyìí ńṣe ló yẹ kẹ́ disconnect from them pátápátá ẹ sáàkì wọn gbogbo géètì tí wọ́n ń ṣọ́ yẹn gbogbo àwọn géètì tó wọ àwọn estate tẹ́ ń fa àbòkí tẹ́ rò pé àbòkí ló lágbára láti sọ nígbà tẹ́ ti sọ lẹ́nu ẹ ti sọ àpòyàkọ́ ẹ ti sọ lẹ́nu ọmọ Yorùbá àtàtà digbí la wà ló yẹ ká wà lákọlákọ ọmọ Yorùbá ẹ ti wá sọra yín di ẹrú fún gbogbo àwọn Fúlàní ọmọ Fúlàní ló máa bá yín lọ ṣe dustbin ọmọ Fúlàní lẹ máa ní kó pọnmi mèrúwá òun ni ẹ mọ̀ bóyá ó máa da nǹkan sí omi gan ẹ mọ̀ nǹkan kan ó ti ṣọ́ gbogbo ilé yín ó ti mọ gbogbo plan tó wà láyìíká yín ẹ dẹ̀ sì ń sàn ẹ rò pé ẹ ń jọlá ni ẹ rò pé owó yín lẹ̀ ń ná tó fi ń ṣerú fún yín ẹ mọ̀ wípé wọ́n ti spotlight gbogbo tó surround yín pátápátá gbogbo movement yín náà ti mọ̀ ká ẹ wake up ẹ jí ikú ń bá yín rìn ẹ fura bẹ́ẹ̀ ni ẹ jí ẹ support Odùduwà nation Yorùbá nation gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin business tycoons gbogbo ẹ̀yin doctors ẹ̀yin professionals ẹ̀yin ọ̀mọ̀wé gbogbo yín ni kẹ́ ẹ dìde torí pé kíni ẹ̀yin ni kíni nǹkan pàápàá jùlọ gbọ́ ẹ̀yin tẹ́ ní iléeṣẹ́ ńlá jàǹkàn nígbà tó bá bẹ́lẹ̀ pẹ́ báyìí ẹ̀rí pọ́n ti ń já helicopter sáàrin inú igbó wọ́n ti já ẹ̀rí ay show wọ́n ti já helicopter sáàrin inú igbó ẹ mọ̀ nǹkan tán wá já síbẹ̀ ṣé mọ̀ nǹkan tán wá já sínú igbó yín àánú yín ò ṣe mí gbogbo ẹ̀yin tẹ́ ní iléeṣẹ́ ńláńlá yẹn ẹ mọ̀ pé ẹ̀yin lẹ̀mí yín ò yí ẹ̀yin mi yín ò yí rárá torí pé tó bá bẹ́lẹ̀ báyìí ẹ ronú billions of dollars 30 invest orí business yín ẹlòmíì máa pokùnso nù yín Fúlàní gan kò ní wá á kàn pokùnso nígbà tó ti mọ̀ pé òun ti lose gbogbo property òun ti lose everything kò sí tóun live life ṣé ẹ mọ̀ pé tálákà èmi tálákà yí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹkú ti fìyà jẹ wá pa tẹ́lẹ̀ tó tálákà ò ní nǹkan kan á tún máa gbádùn lọ ni tó bá kóònù ewu kan á tún wò ó bẹ́ẹ̀ fìyà jẹ bí òró oúnjẹ jẹ léèní ṣùgbọ́n ìwọ olówó ìwọ ọlọ́rọ̀ ìwọ tó nílé iṣẹ́ ńláńlá ìwọ làjálù ò gbọ́dọ̀ jálù ó máa lọ pokùnso ó máa commit suicide ṣùgbọ́n àfẹ́kẹ́ commit suicide àfẹ́ kí nǹkan yẹn bàjẹ́ ẹ dìde ẹ fún wa lówó ẹ má ní mi wá tọrọ ẹ gbówó síta kẹ́ ẹ lè fi ṣe ààbò fún ara yín lọ́jọ́ iwájú ẹ gbówó síta ẹ wo bẹ́ẹ̀ bá fẹ́ yọjú ní gbangba torí ojú ti ka yín mọ́ gbogbo ayé ló ti mọ̀ yín ẹ̀yin Fọlọ́runṣọ́ Alákìjà ẹ̀yin Ọ̀tẹ́dọ́lá gbogbo ẹ̀yin Adénúgà Mike Adénúgà share it Mike Adénúgà I'm calling on you all gbogbo ẹ̀yin tẹ́ ní iléeṣẹ́ ńlá jàǹkànjàǹkànjàǹkàn àti iléeṣẹ́ kékeré àti ẹ̀yin tẹ́ ní schools tẹ́ ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ dákẹ́ tẹ́ ń wò ẹ wò ó tán bá ju àdó olóró gbà wá yìí tiyín ó bá yín nìyẹn kẹ́ ẹ dìde sìn àní ẹ wá rí wa ní kọ̀rọ̀ àwọn òní àní nǹkan kan tá a fẹ́ fowó yín ṣe ju pé ká fi ṣe ààbò fún àwọn ẹ̀mí àti gbogbo dúkìá tẹ́yìn náà nínú ilẹ̀ káàárọ̀ òjìrè so that tá a bá gba orílẹ̀-èdè yẹn tán ẹ tó rí nǹkan yín dé bá kàn fi ṣààbò lórí wọn ẹ gbowó lẹ̀ ní òbẹ àwọn olóṣèlú o
owó olóṣèlú ẹ̀yin tẹ́ bá ní owó òṣèlú ẹ jọ̀ọ́ owó òṣèlú tẹ́ bá fẹ́ gbélé ẹ lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa fi tún ojú ọ̀nà yín ṣe ká máa ríṣẹ́ tẹ̀ ń ṣe báyìí kẹ́ ẹ lọ tún ṣe ọdún tó kù fún yín iye ìṣẹ́jú tó kù fún yín kẹ́ ẹ lọ tún ṣe báyìí Adéníyì wọ́n ní Adéníyì I need update about Èkìtì òun náà là ń sọ yìí update náà là ń fún yín yìí kò séwu Èkìtì rally ó ń lọ ó ń happen lọ́la ẹ bá mi fún ẹnìyẹn lésì Èkìtì rally ó máa happen ó tiẹ̀ ti ń happen so ẹ má bẹ̀rù ẹ má fòyà rárá Èkìtì rally ń happen lọ́la yes we are moving for we move gbogbo yẹn gbọ́ oyin olóṣèlú ẹ má sọ pé ẹ fẹ́ fowó kan lọ wá o àbí ẹ fẹ́ ṣe kinní kankan báyìí á ti mọ̀ pé ojú ti ká yín mọ́ ṣùgbọ́n ẹ lọ máa tún ìlú ṣe ẹ lọ máa tún ìlú ṣe báyìí ẹ lọ máa ṣe gbogbo ojú gọ́tà gbogbo ẹ̀fọn tó ń jẹ àwọn èèyàn àwọn àìsàn káìsàn tó ń dé bá àwọn èèyàn kiri hospital ẹ lọ máa tún ṣe iye owó tó bá wà lọ́wọ́ yín báyìí ẹ bẹ̀rẹ̀ sí kó síta kẹ́ ẹ máa fi ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe kí time up tó kán tó blow whistle fún yín pé time up tẹ́ ẹ bá dẹ̀ wá ṣe yẹn ẹ wọ ẹ bẹ̀rù yín bòde náà ni àsìkò dájọ́ wà ṣùgbọ́n gbogbo ẹ̀yin olówó ẹ̀yin individual business woman business man ẹ̀yin ìyá aláṣọ lọ́jà lóṣòdì lẹ́kọ̀ọ́ ìdúnmọ̀tà Don Jones àgàràwú gbogbo ẹ̀yin ìyá tẹ́ ti jinlẹ̀ náà ẹ wò ó ilé yìí tán bá sọná sí nǹkan ẹ máa rò pé kò ní kàn yín ni ẹ̀yin lẹ mọ nǹkan tẹ́ gbé gbìn sínú ṣọ́ọ̀pù tẹ́ gbé gbìn sí sáàrin Èkó Òdùmọ̀tà wọ́n ń sun ọjà Bódìjà wọ́n ń sun ọjà káàkiri ẹ̀ ń rò pé kò lè dọ́dọ̀ yín mọ̀kànmọ̀kàn ló yèé kàn wọ́n ń pín kiri ní báyìí nílẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n ń pín kiri kí náà ń pín wọ́n ń pín re o ìjọba Fúlàní ìjọba Buhari kò pín re ohun tó ń pín ni pé wọ́n ń pín destruction pé wọ́n fẹ́ pa ilẹ̀ Yorùbá run ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ máa lájú yín ẹ sọpọ́ọ̀tì wa ẹ sọpọ́ọ̀tì ẹ yé dúró lórí irọ́ ẹ sọpọ́ọ̀tì àfẹ́ kẹ́ ẹ parun afẹ́ kí ìgbésẹ̀ iṣẹ́ yín kó máa tẹ̀ déédéé afẹ́ kí ẹwà ògo Ọlọ́run ayé yín kó máa tẹ̀síwájú wọ́n ní please sister those soldiers are Fulani they are on the road as you are seeing now but it is like they are fake. bàbá mi a ti confirm ẹni tó ṣe àwọn drivers tí wọ́n ṣe ṣiṣẹ́ tí wọ́n ṣe ń káàkiri tí wọ́n ṣe gba ojú ọ̀nà kọjá ń sìn àwọn tó jẹ́ pé wọ́n máa ń lọ wọ́n máa ń bọ̀ ni wọ́n ní bí sójà ṣe máa wà ń bẹ̀ nìyẹn tó bá dẹ̀ jẹ́ pé àwọn fake náà ni wọ́n kó tán ti lọ pààrọ̀ wọn á bọ́lọ̀ ń lé gbogbo ẹ̀yin ọmọ wa tẹ̀ ń rìn tẹ̀ ń lọ sí Èkìtì ṣùgbọ́n tán sọ fún wa ní pé báwọn sójà ṣe máa wà ń bẹ̀ nìyẹn ẹni tó dẹ̀ kúrò ń sìn wọ́n ti pè sórí kinní ń sìn yìí pé wọ́n ní kò sí sójà lójú ọ̀nà tẹ́ ẹ bá dẹ̀ rí wọn lójú ọ̀nà wọ́n ní wọ́n ti máa ń wà ń bẹ̀ tẹ́lẹ̀ kò ń ṣe torí pé ti rálì náà ṣe kó wọn síbẹ̀ pé wọn ti ẹ̀ kó ẹni sójà kan sójú ọ̀nà tó bá dẹ̀ jẹ́ pé wọ́n pààrọ̀ anybody tí wọ́n kó àwọn fake àbí Boko Haram wá wọ́n á bọ́ lọ́hún lé abẹ́rẹ́ àlọ́kọ́nà tó dì í ṣé bọ́mọ Yorùbá ni wá àbà ẹ wo Yorùbá nation now jàre Èkìtì rally there is no going back ó máa ṣe é ṣe ó dẹ̀ máa láṣeyọrí àní sọ ẹ̀mí ẹnikẹ́ni nù ó ní gọ́lọ́ ni máa yọ gọ́lọ́ ni máa bọ̀ bẹ́ẹ̀ ni a máa lọ láyọ̀ àbọ̀ láyọ̀ gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú epo ní mò ń pò gèdè àṣàyàn ọ̀rọ̀ ni ó ní ló máa kó jáde gbogbo ọmọ àwa máa kó padà sílé a dẹ̀ máa gba òmìnira wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti dá sọ̀rọ̀ ẹ dá sí o ẹ̀yin tẹ́ ẹ wà ní US ẹ wá ra aṣọ rálì tẹ́ ẹ bá dẹ̀ ra aṣọ rálì ẹ ṣáà dáwó ẹ fún wa lówó àti di bẹ́gà fún dáadáa ní titi wa kì í ṣe bọ́gà kówókówó jẹ́ àlò fúnra wa ẹ dáwó sí ìlànà central account ẹ dáwó síbẹ̀ ẹ ṣáà ní sọ pé bàbá Akíntóyè ń kówó jẹ àbáwọn kọ́ ni wọ́n lo agogo fún yín pé ẹ̀yin ọmọ ẹ lọ ṣòmìnira ẹ dáwó fún ìlànà central account bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ dáwó fún Odùduwà TV ẹ ṣáà rí pé update là ń mú fún yín àwọn èèyàn ló ń lọ káàkiri tá à ń pè ẹ dáwó sí Odùduwà TV àwọn ò ní nǹkan méjì bó tiẹ̀ jẹ́ pé àgbowó oṣù àṣekínì kan àwa náà à ń ṣiṣẹ́ fún orílẹ̀-èdè wa ni ẹ bá wa fi owó sí i wọ́n ní one woman told us mo ń bọ̀ kí náà sọ fún yín one woman àwọn kọ́mẹ̀ntì ẹ ti ń sáré lọ jù ẹ má bá mi tún tẹ ọ they are not resources one woman told us in our work that OPC force all the market women in Nkoma to register for their party tẹ́ ẹ bá ti rí àrídájú ẹ̀yin ẹ jù sí wa ẹni tó kọ kọ́mẹ̀ntì ẹ pé àwọn OPC wọ́n force wọn kan join party
èmi ò tí ì gbà èmi ò tí ì gbà tẹ́ ẹ bá rí ẹnikẹ́ni tó ń force anybody ẹ gbé wọn síta ẹ fún wa ní information yẹn àwa máa pariwo wọn ẹ gbé wọn síta ẹ fún wa ní information wọ́n force àwọn èèyàn láti join party dábàá force nílẹ̀ Yorùbá force èèyàn láti join party nígbà tí àwọn gan fẹ́ àwọn fẹ́ tẹ̀nà OPC ṣé reform ni OPC reform àbí OPC ti bàbá wa Ìbà Gani Adams àbí OPC kí náà tún pè kejì náà reform wọ́n ti pín àwọn yẹlẹyẹlẹ káàkiri ẹni OPC àmọ́ àwọn tí wọ́n lè gbàbọdè ṣùgbọ́n ẹ fún wa lórúkọ wọn ẹ fún wa ní data wọn ẹ fún wọn lárídájú evidence àwádìí síta bẹ́ẹ̀ ni wọ́n fọ́ọ̀sì èèyàn nínú gbogbo wàhálà tá à ń sọ yìí nínú gbogbo ìyà tó ń jẹ àwọn èèyàn wọ́n fọ́ọ̀sì èèyàn ṣe pátì ara pa pátì wọn apàjọ wọn jẹun etí wọn pátì ṣé pátì ló kàn lásìkò yìí ẹ wo bàbá mi Samson Sami ẹ text mi nọ́mbà ẹ text mi 609 plus 1609 686 9739 New Era àwọn náà ló lè ṣe bẹ́ẹ̀ New Era reform àtàwọn kọ̀ọ̀kan wọ́n ti pé oríṣiríṣi èyí tó bá jẹ́ nínú wọn tó ń force àwọn èèyàn láti join party ẹ gbé wọn síta ẹ send ẹ sí wọn ní láti sorúkọ yín that Igboho boys are great now on the road and may God bless Igboho ṣá yes thank you ní pariwo wọn síta ẹ fi wọn lẹ̀ àwọn òní san táwọn ọmọ wa ń sọ síta ẹ fi wọn lẹ̀ bàbá mi Lánrè Dáramọ́lá I will get the woman's number sorry not OPC say APC mo jẹ́ ní OPC kẹ wọ́n fẹ́ dalẹ̀ ni wọ́n máa bálẹ̀ lọ èrò páwọn OPC wa kékeré ni wọ́n ní tí múlẹ̀ ní wọ́n nígbà tí wọ́n ṣe tán kú wọ́n fẹ́ wá ro àmàlà láyé kan lọ gbọbẹ̀ lọ́rùn àwọn yẹn ṣiṣẹ́ tọkàntọkàn ni wọ́n lè dalẹ̀ èyí tó bá dẹ̀ dalẹ̀ báyìí ó máa bálẹ̀ lọ ni ó máa bálẹ̀ lọ ẹ wo Ìgbòho ṣẹ́kù iṣẹ́ gbogbo ẹ̀yin ọmọ ogun ẹkù iṣẹ́ gbogbo ẹ̀yin abilékpo ogun gbogbo ẹ̀yin ọmọ jagunjagun àti ń gbọ́rọ̀ yín wọ́n ní ẹ̀yin ọmọ Odùduwà ẹ má bẹ̀rù o fún rálì ọ̀la ẹ má fòyà fún rálì ọ̀la jagun Buhari presidency Buhari ẹ̀yin senate ẹ̀yin house of rep una no dey fight o àwọn Boko Haram ní kẹ́ lọ face àwọn tó ń dúbò ọmọ àwọn èèyàn ní kẹ́ lọ face àwọn tó ń pa wá lọ́mọ ní kẹ́ lọ face ẹ má lọ bá àwọn ọmọ wa torí pé jẹ́jẹ́ wa ẹ rí tíjó tayọ̀ là ń káàkiri o àdàlúrú àbàlújẹ́ ẹ má pe ṣoṣo kẹ́ ẹ má bàa rí ṣoṣo ohun tá ní ká wá sọ fún àwọn èèyàn wa nìyẹn ẹ má bẹ̀rù o Okiti rally is going on it's going to happen and it's going to be successful it's going to be great it's going to be powerful ó máa lẹ́tìkẹ́ bí yèyé dá á ní lẹ́tìkẹ́ ó máa lẹ́tìkẹ́ Èkìtì ó máa lẹ́tìkẹ́ ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn tẹ́ darapọ̀ mọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ fún wa ní ìrànlọ́wọ́ nípa ti owó àbí ẹni nǹkankan tẹ́ fẹ́ fi tó wa létí ẹ̀yin ṣáà send message ẹ ní láti pè gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè tó jẹ́ pé torútorú ẹ ní ṣe kinní kan ẹ ń rúfin gan o ẹ máa bá wa send message ni tẹ́ bá ṣàtì níṣẹ́ tẹ́ máa jẹ́ fún wa ẹ send message sí wa wá máa wo gbogbo message yẹn a máa wo ṣe yín a dẹ̀ máa gbé jáde gbogbo ohun tẹ́ bá fẹ́ ká gbé síta fáwọn èèyàn àwọn bó ṣe ń lọ ẹ máa update àwa náà a nílò help yín gbogbo wa la nílò help ara wa ní láti jọ ṣiṣẹ́ pọ̀ ni ẹ máa update wa bó ṣe ń lọ gbọ́ ẹ̀yin tẹ́ wà ní location 9 ṣùgbọ́n tọ́lọ́run tẹ̀dó yín sí ilẹ̀ Nàìjíríà ilẹ̀ káàárọ̀ òjìrè ẹ máa fún wa ní information ìròyìn yàjó ká máa tì síta bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jọ ranra wa lọ́wọ́ ìyá mi ọmọlúàbí ẹ káàbọ̀ ẹ ṣeun gan ni ẹ sì kú ti sọmọ lórúkọ ìsọmọ lórúkọ gbáà ni ẹjọ́ súnà ìsọnù ni níjọba Buhari fẹ́ ṣe fún wa abẹ́ẹ̀ tí ìgbọ́n ti yín ni United African Republic ìsọmọ lórúkọ ìsọnù wọ́n ṣe jù báyìí mo jù síta padà ìsọmọ lórúkọ ìsọnù wọn mọ tó kàn ní wọ́n ti rọ́dẹ̀ wọ́n rò pé bóyá wọ́n bá ti pààrọ̀ orúkọ ẹ wò ẹ má jẹ́ orí àyín lẹ́nu tán bá tún ní kẹ́ wá máa change passport yín báyìí wọ́n á ní kẹ́ wá change passport United African Republic àwọn èèyàn sì ti sọ kì í ṣe United kì í ṣe African Republic o you see the Arab Republic àbí United African Emirates tó rà mọ́ tán fẹ́ ṣe àwọn caliphate ni àwọn Arab ni àmọ́ nǹkan tó fẹ́ ṣe ẹ reject ẹ kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń lọ rally ẹ pariwo wọn we don't want a change of name
for change of name kankan kan má sọ wá di SARS kan má sọ wá di ṣe SARS tí wọ́n sọ di SWOT àwa Yorùbá nation now Yorùbá orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ kó ní kálukú kó lọ dórúkọ bàbá ẹ̀ jẹ́ kó ní kálukú kó lọ dórúkọ parent ẹ̀ jẹ́ grandfather wọn Usman Dan Fodio kán lọ máa jẹ́ títí wọn káwa náà máa jẹ́ Odùduwà káwọn náà máa járèwá káwọn Biafra máa jẹ́ orúkọ wọn tán bá sọ kedukọ náà dín máa mi ò mọ àyín nìkan ṣùgbọ́n tán bá ní ká sọ tèmi náà sọ Yorùbá sì máa pọ ọmọlúàbí àtàtà màá sọ dáadáa màá pòwe sí màá fẹ́ nà sí màá tún fi èdè míì tí wọ́n ní gbọ́ màá tún fi sọ láti fi hàn pé ọmọlúàbí ọmọ Yorùbá àtàtà ni mí ẹ jẹ́ ká dórúkọ wa jẹ́ wọ́n ní please pin ìlànà USA phone number mi ò lè pin ẹ báyìí má bínú ṣùgbọ́n ẹni tó bá fẹ́ send message you can reach me on my WhatsApp +16096869739 ẹni tó bá need àwọn account tá a sọ yẹn ìlànà central account and Oduduwa TV gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ti béèrè fún lónìí à ń retí ọwọ́ yẹn ẹ̀yin tẹ́ bá ti send nǹkan síbẹ̀ ẹ send receipt sí wa so that a máa fi confirm pé ẹni owó ìwọlé sínú account àdẹ kí àwọn èèyàn wa pé a ti rí owó náà ẹ ṣeun gan ni báwa ṣe ń ṣe nǹkan tiwa nìyẹn kò sí àwo kan ní àwo ẹwà ẹ ṣe gan ẹ jẹ́ ká dánu dúró ń bì fún ìròyìn tòní tá a bá tún ní any update a máa gbé wá wọ́n ní ká má bẹ̀rù gbogbo findings wa láti ṣe wọ́n ní ojú ọ̀nà ọ̀rẹ́wò abẹ́rẹ́ ti lọ kọ́nà tó di ọ̀nà tẹ̀lé dí mọ́mọ́ ọlọ́nà àwa lọmọ ọlọ́nà àwa lọmọ ọlọ́nà alànà ni wá bẹ́ẹ̀ ni ọba alànà ló dá wa ó fún wa lọ́nà so wọ́n ní ẹ má wọrí ọ̀nà ti ṣí ọ̀nà dùn ọ̀nà dáa ọ̀nà ti dáa ìlànà ọ̀nà ti dáa ẹ ṣeun gan ni ẹ jẹ́ ká dánu dúró wọ́n ní please pin your number ma so I can put into it okay ẹ jẹ́ n sáré fi nọ́mbà yẹn sílẹ̀ ká tó lọ +1 ẹ lè kọ sílẹ̀ +16096869739 ẹ jọ̀ọ́ ẹ bá wa text message ní o text message ẹ jẹ́ n pin ẹ̀ down nọ́mbà yẹn mo ti pin down yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ information on the support a nílò support gan a nílò owó gan mo sọ láàárọ̀ mo sọ fún yín pé owó tá a nílò báyìí kò kí ń ṣe over 100 million pounds mo ní gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ máa jẹ chocolate ẹ máa ra chocolate ọmọ ẹ sọ fún àwọn ọmọ yín pé a ní a fẹ́ gba òmìnira tell them pé don't you think we need to go to our country you want to visit our country Yorùbá nation ẹ sọ fún ọmọ yẹn àwọn ọmọ máa ń ní compassion ẹ sọ fún wọn bó ṣe ń lọ cut down on their chocolate on their pizza on their gugurus on their goodies owó tẹ́ fi ra goodies lójoojúmọ́ yẹn ìfẹsẹ̀ ẹlẹ́dàá gan orí inú Ọlọ́run máa dùn pé àwọn èèyàn yìí jẹ́ kí n ṣàánú fún wọn kán bọ́ kúrò lọ́wọ́ ogun yìí bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ jẹ́ ká máa gbàdúrà ká fi àdúrà tì lẹ́yìn lágbára ẹlẹ́dàá ọ̀la òde òní yìí ó ti ṣeé ṣe o wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ gbogbo àwọn tó bá lọ wọn á lọ re wọn á bọ̀ re gbogbo wàhálà wa kò wá ní já sásán àtẹni tó ń fi owó sí àtẹni tí ó ń ṣẹ̀ káàkiri ẹ ṣe ìyá mi Dorcas àti gbogbo àwọn tí wọ́n wà lójú ogun àwọn bàbá wa lábẹ́nú gbogbo àwọn tó ń ṣiṣẹ́ káàkiri gbogbo ẹgbẹ́jẹgbẹ́ gbogbo àwọn media agitators àní rí dààmú àní rí wàhálà àṣeyọrí la máa ṣe torí àṣeyè òun lálákànṣe tiẹ̀ ó dìgbà kan ná tí anything bá tún yọjú a máa jẹ́ kí a máa fi tó wa létí ẹ jẹ́ kí n dánu bí dúró ọmọ Oòduà dìde ẹ bọ́ sípò ẹ̀tọ́ yín àwa ní ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá tí ì ra share tàbí tẹ́ ẹ fẹ́ gbọ́ information about mega rally ti United States ẹ jọ̀ọ́ ẹ kàn sí mi a máa share gbogbo information yẹn fún yín kẹ́ get share tí yín next week Thursday Friday and Saturday mẹ́ta lọ́kan ni 24 hours non-stop bẹ́ẹ̀ ni takùtì la fẹ́ lọ fi ṣe á dára fún wa o èmi lọmọ ìwo olódò ọ̀bọ̀n máa tẹ́ nígbò lọ́ọ́ máa tẹ́ nígbàrí tí ò ní lẹ́kùn tí ò ní kọ́kọ́rọ́ ewéwẹ́ náà fi ń délé lé bàbá wọn ọmọ abilépo wọn máa lùlù bọ́ tẹ̀jọ́ máa dàgbà jálẹ̀ bí ìrù ẹṣin ìyẹn náà tó bẹ́ẹ̀ ó dàárọ̀ gbogbo ẹ̀yin èèyàn ká sùn rè ká jí rè.